nítorí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára wọn àti olùmọ̀wòrán torí rédíò á pọ̀ àmọ́ onílàákàyè là ń bá wí. onílàákàyè là ń bá wí. àgbà pè mí lórí afẹ́fẹ́ tó bá gbé táwọn ọmọ mi bá gbé wá fún mi ẹlòmíì lè ní ohun tí òun fi ń jẹun aṣọ lórí afẹ́fẹ́ ẹlòmíì ní àtúntò àṣírí ìran Yorùbá lórí afẹ́fẹ́ mo ti rí ẹni tó pè mí nínú ọdún tó lọ lọ́wọ́ lọ́sọ̀ fún mi pé mò ń sọ̀rọ̀ bá Bíbélì àti Kùránì nínú oògùn ewé àti egbò pé mo mú agbára òkùnkùn papọ̀ mọ́ agbára tọlọ́hun ṣùgbọ́n mo rí pé mi ò bú wọn àwọn tó sọ̀rọ̀ báwọn fún mi o mi ò bú wọn mo kàn ń ṣàlàyé fún wọn ni nítorí pé ẹ̀dá ò lè wà kó dà kankan sí àfi tọ́lọ́hun bá fẹ́ mo ń fàsìkò yìí ṣàlàyé fún wọn ni wípé kí wọ́n lọ rèé yé wọn wípé èṣù tá à ń sọ yìí gan Ọlọ́run kò fún lágbára Ọlọ́run ò sì kábàámọ̀ pé ó fún lágbára gbogbo tí ń ṣe Ọlọ́run bá dẹ́dẹ́ra yóò sì mọ̀ sí ẹni tọ́lọ́run ọ̀bá yé òun ni ò ní yé kò ní mọ̀ ni. àgbọ̀dọ̀ sọ́wọ́n tó ní ta aṣọ náà nù tẹ́nìyẹn fi fún mi lésì mo ní Bíbélì sọ fún wa wípé àwọn ènìyàn mi ṣègbé ó tó gbé wọn ní ìmọ̀ oníkèésí mi pásítọ̀ ni mo fọkọ bẹ́ẹ̀ nìyẹn láti fi mo Bíbélì orúkọ rẹ̀ ó ní torí pé àwọn èèyàn tọ́lọ́run sọ nínú Bíbélì ni pé ìmọ̀ onímọ̀ Ọlọ́run ni so kèésí mi ewé àtegbò àmọ́ mo wá fẹ́ ṣàlàyé fún láwọn tó sọ náà ní ìfìgbà bẹ̀ wọlé èwo ní jẹ́ mọ̀ Ọlọ́run lọ́tọ̀ èwo ló ń jẹ́ ìmọ̀ Ọlọ́run lọ́tọ̀ kò sí lẹ́yìn ìmọ̀ méjì náà ní nǹkan tó wà láyé ẹ̀ ń bá dọ́lọ́ mọ̀ mọ́ni harafa nafsahu kọ́ni harafa Allah ẹ̀ ń bá ti mọ́ra ẹ̀ ó ti dọ́lọ́ mọ̀ ọmọ tí dọ́lọ́ mu fáàrí fún ní kọ́bùlà àǹtá àbùdú ni lọ́lọ́run sísọ mọ́nlámúyà àrí fún ní fàkẹ́bí àyà àbùdú ni lọ́ọ́ mọ̀ mí kó tó máa sìn mí bá jẹ́ kírísítẹ́nì bá jẹ́ mùsùlùmí bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ bọ́ọ̀ bá ti mọ Ọlọ́run tó o mara ẹ ò lè mọ Ọlọ́run tó o bá ti mọ Ọlọ́run ò lè mara ẹ. ọ̀rọ̀ tó wá sọ pé ìmọ̀ ewé àtegbò kì í ṣe mọ Ọlọ́run ẹ rí i pé ọjà mi lẹ́nu pọ̀ kì í ṣe ìjà àlàyé ni mo ń ṣàlàyé ìmọ̀ ewé àtegbò káwọn èèyàn wọ́n lọ rèé mọ̀ lónìí kódà ìmọ̀ àṣà Yorùbá Ọlọ́run mi ló dáa òun ló sì fún àwọn èèyàn ní mímọ̀ nígbà tó sọ fún wa nínú ìwé mímọ́ Al-Qur'ani bada bisimilahi rahmani rahim a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim Ọlọ́run bá dẹ́dà lẹ́yìn ìgbà tí a sá wá sọ Ọlọ́run tí a sì fi orúkọ rẹ̀ ṣáájú níbẹ̀rẹ̀ àti ní ìparí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ni Ọlọ́run jẹ́ kó yé wa nínú Al-Qur'ani ìwé mímọ́ tàwọn mùsùlùmí jẹ́ ká mọ̀ pé ewé kan ò lè jábọ́ kọ́lọ̀ mọ́mọ́ sí. kó mọ̀ sí bẹ́ẹ̀ ni. bàbá ní aṣọ ní lárúbáwá ní ìsìn àwọn tá à ń bá sọ gbogbo akọ́lá gbọ́ lárúbáwá. bẹ́ẹ̀ ni. ẹ gbádùn mi tó. bẹ́ẹ̀ ni bàbá. mọ́tẹ́kùsù tó mi wára kàtí ilà yàrá mu ewé kan ò lè jábọ́ àfi kọ́lọ̀ kọ́kọ́ mọ̀ sí. bẹ́ẹ̀ ni mọ̀ sí ewé bá dúró ìwé sí pọ̀ tó ṣùgbọ́n wọn kọ́kọ́ sọ Yorùbá rẹ̀ kó lè bá yé àwọn èèyàn wa ewé kan nítorí pé kó tó dá Ọlọ́run mọ̀ sí ajẹ́ pé kó tó mọ̀ wà Ọlọ́run mọ̀ sí Ọlọ́run ló dáa òní ń dá òjò tí yóò sí òun ló jẹ́ kó yí àwọn bàbá wa pé èsúrú mẹ́ta ló wà. èsúrú mẹ́ta ló wà. mẹ́ta ló wà. èsúrú pupa ń bẹ. bẹ́ẹ̀ni. òjò kan náà ní ìrọ̀sí. bẹ́ẹ̀ni. èsúrú lẹ. bẹ́ẹ̀ni. èsúrú funfun ń bẹ. bẹ́ẹ̀ni. èsúrú gudugudu ń bẹ. èsúrú gudugudu. gudugudu tó ń lé rẹ̀ pọ̀ mọ́ ọlọ́mọ jẹ́. èsúrú gudugudu yìí òun ni mo fi dá wa lóògùn tí mo lóògùn bàbá mi kan ń bẹ. ẹ jẹ o tí ẹ ní jiná. kò ní jiná. bí ẹ bá jẹ gudugudu yóò lú ààrẹ ó délé ìwòsàn bọ̀ tàbí kó tẹ̀ máa rọ epo pa sínú. Ọlọ́run náà lọ dá. ẹ̀yin wá sọ fún mi pé ìmọ̀ ewé àtegbò kìí ṣe ìmọ̀ Ọlọ́run ewu àtúnimọ̀ Ọlọ́run nǹkan méjì náà làwa yìí wá sí. nǹkan méjì làwa yìí wá sí. àwọn yìí àwa gbẹ̀tọ̀ wa. àwa gbẹ̀tọ̀ wa number one. àwa yìí àwa sí lọ́hùn. àwa yìí àwa sí lọ́hùn. olùyòókù fàníyà ni láti àwọn bàbá wa tó kún gbọ́ lárúbáwá asán lórí asán ni olùmọ̀ni àlẹ́ àfáàní wọ́n ní wáyé buka wájú rọ́bì kasọ́ jalali wal ikram fabiya yìí aláhi rọ́bì kọ́mọ́tò kásìbà. ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. gbogbo tí ń bẹ láyé àtọ̀ gbá abáláyé àti tó bá wa níbẹ̀ ká tó lọ gbogbo ẹ̀ní ọ̀tún. yóò wá kó àdójúkọ Ọlọ́run ọba tó ga lọ́lá tí ò sẹ́ni tó tó nínú àpọ́nlé àti gbogbo yìí. àwọn àni èwo inú méjèèjì ìdẹ̀ra Ọlọ́run tó ṣe fún wa èwo lọ́fẹ́ já rọ́ gbogbo ẹni wá ti wálé ayé yóò kù ni. yóò kù ni bẹ́ẹ̀ ni bàbá. yóò kù tọ àwa yí àwa sí lọ́hùn nílànà tọ́lọ́hùn bá rán ọ. tó bá rán oníkálukú láti fi sìn. mọ̀ ń larí rẹ̀ náà àwọn olórí wa nínú ẹ̀sìn wọn yìí larí rẹ̀ fún yàn bá wọn. nítorí pé èmi ò wá ṣe wàásù ẹ̀sìn kankan ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ọ̀wáyé
ọwọ́ àṣẹ̀sì tọ́lọ́run bá ara wọn. tó bá ti wù ọ́ láti ṣe. tó bá ti wù ọ́ tọ́lọ́run bá ara oyin kẹ́kẹ́ ò lè wù yàn àfi tó bá wọ Ọlọ́run ara ìdọ́lọ́ ọmọ ni oyin kẹ́kẹ́ ò lè wù yàn ṣe àfi tó bá wọ Ọlọ́run lẹ́yìn àwọn àgbàfà ni wọ́n fi gbọ́ ọ̀rọ̀ àní Muhammad sallallahu alaihi wasallam náà fi sọ fún wa yìí pé gbogbo tó bá fẹ́ ṣe ká máa sọ yìí pé àwọn mùsùlùmí òdodo insha Allah aláwọ̀ Ọlọ́run insha Allah tó bá wù tó bá fẹ́ tó bá wọ Ọlọ́run ní ó ṣe bẹ́ẹ̀ bá múra pé lágbára Ọlọ́run kájọ pàdé lẹ́kọ̀ọ́ láago méje láàárọ̀ la. tó bá wù Ọlọ́run nífa. ẹlòmíì ó sì kò ní jí mọ́ ẹlòmíì ọkọ rẹ̀ ó lajẹ́ǹtì lójú ọ̀nà ẹlòmíì ọkọ rẹ̀ ó ṣe lajẹ́ǹtì gbọ́ ọkọ̀ bá ṣiṣẹ́ mọ́ tí wọ́n ṣe tí ò kíkì. tó kìkì. ọjọ́ kan mi ń dòkọ̀ bá mi tẹ́lẹ̀ mọ́. Ọlọ́run ti mọ̀ bí ṣe ń ṣètò ayé làwọn mùsùlùmí àwọn àgbàfà wọ́n gbọ́ lẹ́nu àní Muhammad wọ́n sì fi kọ́ wa ní gbogbo tó bá fẹ́ ṣe o ṣe mo bẹ́ẹ̀ nìkan lọ́dọ̀ yà inshallah wà gbà lọ́la tó bá wọlé inshallah wà gbà lọ́la Ọlọ́run sì tún sọ fún wa ní àlùkò àná pé wa man tasha'una ila an yasha Allahu rabbul alamin ọmọ tasha'una kò sí pé báyìí ni mo fẹ́ fún ẹnìkan ilá àyàfi ayàṣà aláwò ayàṣà tó bá fẹ́ tó bá wù ú Rabbul alamin náà ba gbogbo tó dá láyé àtọ̀ òun ní dá gbogbo nǹkan níta wáyé wá sí àwa àgbẹ̀tọ̀ wa lọ́dọ̀ Ọlọ́run ẹ̀la àánú Ọlọ́run tá à ń jọ wá kí àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run àwa àgbà láyé a sì wá sí lọ́hùn ẹni ọba sí lọ́hùn débi tó bá fi rá àánú Ọlọ́run gbà ó ti tán ìyọ́nú Ọlọ́run làgbà orí ìdíwánú láì màtìlú bí ìyọ́nú Ọlọ́run mi làgbà orí bí yẹn bá ti rá àánú gbà ìlàwọn tí ló lọ́hùn. ó làwọn tó ń lówó lọ́wọ́. nǹkan òrìjínà kan ẹ bá ti ní nǹkan fẹ́ẹ̀kì tó pọ̀ òrìjínà rẹ̀ wà wọ́n ni àbá mi lọ sọ fún mi. ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ yẹn kò wá ní wá máa tẹ ẹnu àbùkù àbí kó wá máa sọ̀rọ̀. ìtọ́lọ́run bá ti wá pẹ́lẹ́ ẹnìkan kan ò lè fẹ́ nu àbùkù kan. yàrá ń tà sọ náà nu gẹ́gẹ́ bí orin bàbá wa Máyégún ilẹ̀ Yorùbá tọ́lọ́run bá ti yọ́nú sí. orin tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan náà nù. tọ́lọ́run bá ti yọ́nú sí àfi kó yọ́nú sí kí wọ́n lè bá rí yọ́nú Ọlọ́run. kódà o tún dáńdà kejì o àfi kó ẹni wọ́n bá ti yọ́nú sí o ti yọ́nú sí nù. ẹni tó máa bínú sí tọ́lọ́run yọ́nú sí Ọlọ́run máa bínú sí ni. ẹni bá yọ́nú sí tọ́lọ́run yọ́nú sí Ọlọ́run máa yọ́nú sí. ọ̀rọ̀ gan ni orí ń fa kì í sórí fa ọ̀rọ̀ nífa. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó ní kì mí ni. ẹni wọ́n bá ní làákàyè ni tó náà nǹkan ni wípé mo wá fẹ́ ṣàlàyé fún wọn èmi ò sọ pé nìkan wèrè àbá èmi mo sọ bẹ́ẹ̀ kò yẹ kó tiẹ̀ wá máa èmi ló yẹ kó wá máa bá. ìtọ́sẹ̀lẹ̀ mbẹ́ ni wípé ọ̀jọ̀gbọ́n tó bá mọ Ọlọ́run pé nìkan wèrè èyí táwọn náà ń sọ ntọ́lọ́run rán wọn ni à ń sọ. ntọ́lọ́run rán wọn náà sọ. kò sí dáhùn kankan dúró tí ó kùkù ṣe fẹ́mi kò sí ká dúró. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ká fọlọ́pàá mọ́ bẹ́ẹ̀ni àwọn ká ṣe gbàsàwò kókè ká gbé but mo wá ronú pé Ọlọ́run bá ṣàwa náà báyìí nǹkan tó ipá wà lọ́lọ́run bá ṣe bí àwọn bíi tiwọn kí láà ṣe fọlọ́run tá a sọ tí wọ́n ṣe tí ọ̀sẹ̀ sáwa gbé mi àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sì gbẹnu Olódùmarè sọ̀rọ̀ fún wa látẹnu òjíṣẹ́ lá Muhammad pé la haula wala quwwata illa billahi aliyil azim la haula kò sí ọgbọ́n àtinúdá kan wala quwwata kò sí ipá àbí agbára fẹ́ni kankan illa àyàfi bílà ìtọ́lọ́mbà kú lọ́wọ́ nígbà mẹ́ pẹ̀lú Ọlọ́run tó lọ́n ti fẹ́ sí fún ọ tẹ́lẹ̀ lókù lọ́wọ́ àròpọ̀ yóò gùn kan ló ṣe